Mama Shoko. Tell about you, Mama Shoko. Wallahi, you are sitting on a long thing. Mama Shoko, Lola Idije fún rẹ̀. Ẹni tí ó mọ̀ lọ́sàn ló máa gbéná wojú ẹ̀ lóru. Ó yẹ kẹ́ trust ẹ bó máa deliver back to back from beginning to end nínú movie yìí. Shoko Pro Max ni. Tabaléyàn ní ọ̀gbá lórí, ó níwèrè lórí, ó tún dìsàpẹ̀rẹ̀ ìyá gọ̀gọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ṣe gudugudu méjì yàyà mẹ́fà. Ìyàwó ọmọ ẹ̀ yìí ó ló ti lè gbàdúrà jù, ó ní ìyàwó ọmọ òun ò lè fẹ́. Ó tún mú mi dé báyìí, ó ní ẹ lọ́bùn. Ó tún mú mi dé, ó tún ní ilé tó ń ṣe ọmọ ìlú òyìnbó gbẹ̀yìn gan ọmọ ògbóró nìyẹn. Ẹ wo bí ọmọ ọba ṣọ́ra kò lè níyàwó kó ń ṣe pé. Wọ́n gbìyànjú nínú eré tó bá ń sọ wípé eré tó dùn láti bẹ̀rẹ̀ dópin Mama Shoko ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká tó tẹ̀síwájú ẹ má gbàgbé àti comment, ẹ like, ẹ share, kẹ́ dẹ̀ subscribe kẹ́ lè win ní ẹ̀bùn lórí ìkànnì fún giveaway tá à ń ṣe. Ẹ̀yin tí ẹ bá ń interact pẹ̀lú videos wa tẹ́ ń communicate, tẹ́ ń message, tẹ́ ń comment, tẹ́ ń like, tẹ́ ń share, ẹ̀yin lè stand the chance láti win ní owó bantwa lórí ìkànnì yìí fún giveaway tá a máa ṣe ńgbà tá a bá dé 1000 followers. Ẹ má gbàgbé ẹ share, ẹ wo ẹ tètè tara ṣàṣàkẹ́ lọ sí Wumitoriola TV. Bẹ̀lẹ̀ tí máa rí Mama Shoko. Ẹ má bínú mọ́ mi Lola Idije TV ibẹ̀ ni wọ́n gbé sí. Bẹ̀lẹ̀ tí máa rí Mama Shoko láti bẹ̀rẹ̀ dópin. Gbẹ̀yìn Wumitoriola ni ó sọ pé bóun ẹlẹ́dẹ̀ òun mọ̀ pé kọ́mọ òun fẹ́. Kí lẹ expect? Iná la fi ń wo náà wèrè la fi ń wo wèrè lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Ní part 2 ẹ jẹ́ ká jókòó ká fóò dáàmù àkáwọn nǹkan tó máa ṣẹlẹ̀ ní part 2. Ṣé ọ̀rọ̀ yìí à lè wọ̀ báyìí? Ṣé Lola Idije àti Wumitoriola ṣé wọ́n á lè jọ gbénu ilé yìí? Ṣọ́rọ̀ ò ní bẹ́yìn yọ. Kí ni nǹkan tẹ́rì bó máa ṣẹlẹ̀ sí ọmọ Lola Idije? Kí lẹ rí bó máa ṣẹlẹ̀ sí Lola Idije fúnra rẹ̀? Kí lẹ rí bó máa ṣẹlẹ̀ sí Wumitoriola? Ẹ wo ẹ wá nǹkan fìdílé nǹkan. A máa mọ́rọ̀ wá fún yín tó bá ṣe ń lọ. Ó dìgbà.